lórí ọ̀rọ̀ ọba Olúwo àti Ọọ̀ni of Ifẹ̀ ẹgbọ́n kan tí MC Murphy tí wọ́n sọ lórí ẹ̀. There's a big war between them. Rashidi wá jáde pé kẹ́ ẹ lè mọ tó ń lọ láàrin wa o. Nígbà tí mo lé ìyàwó mi yẹn kúrò ní ilé, ó jáde wá sí òtítọ́ ni, òtítọ́ yẹn ló ń korò. Wọ́n ti jọ ń fà lábẹ́. Now Rashidi ìyẹn kábíyèsí Olúwo ti jẹ́ ká mọ̀ pé ìyàwó tó ń gbé sílé ó ti fẹ́ pa òun, pé kábíyèsí Ọ̀nìrìṣà ó ti ṣe kí ni, ó ti fẹ́ assassinate òun. Irọ́ ni, òótọ́ ni, òun ló sọ bẹ́ẹ̀. Thank you Aregbesola that Aregbesola made Rashidi the king. Wọ́n dárúkọ bàbá tiẹ̀ náà tí bàbá yẹn mo ti kọ́rúkọ gbogbo wọn lẹ̀. Aregbesola mú Rashidi lọ́ba through the former chief of justice tó fẹ́. Irọ́ ni, òótọ́ ni. Ohun tó ń bà mí lẹ́rù, Ogundokun, God will bless you. Wàá ṣe oríire sister mi àbí brother mi bó ṣe rán mi létí Ogundokun. No, I'm not saying this man Jack Olusola, don't misquote me. I'm not faulting anybody here. So think deeply before you write anything to my program, or I'll take you away. I'm sorry to say this, Jack. And you are believing that Emir Telu and MC Murphy? No, but that's nothing concerns me here. I'm just telling you the calamities. Sister mi ṣe gbogbo àwọn nǹkan burúkú tá à ń rí látara àwọn ọba wa yìí kì í ṣe àwọn ọba wa ló ní fault, àwọn afọbajẹ ló ní fault. Àwọn afọbajẹ ti dalẹ̀ ìlú. Ọmọ yín ò ṣàgbàfọ̀, ó wá ń kaṣọ wálé, ṣe rójú olè ẹ̀ mú. Like I said, I won't come out to be rude to any king. I'm not going to come out to rude to any king. Wọ́n gbà mí láyè. Are you getting me? But ẹ jẹ́ ká wo nǹkan tó wọn, ẹ jẹ́ ká wo wàhálà táwọn afọbajẹ wa tí wọ́n ń kó wa sí. Àwọn wàhálà táwọn afọbajẹ tí wọ́n ń kó wa sí. Now, the kábíyèsí Ọ̀nìrìṣà, the Olúwo of Ìwó, they are two good friends. Ṣé Fá ló yàn wọ́n síbẹ̀? Táwọn ọmọ Ọ̀yọ́ lápapọ̀ kì í ṣẹ̀yìn afọbajẹ o, kì í ṣẹ̀yìn tẹ̀ ń dalẹ̀ Yorùbá o, kì í ṣẹ̀yìn tẹ̀ ń ṣèkà torí pé ẹ ti gbàgbé pé àwọn nǹkan tí à ń lọ tapolé lórí yẹn, tá à ń lọ bu nǹkan oríṣiríṣi, a mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ o. Because ẹ ti jẹ́ kí wọ́n politicize ọba jíjẹ. Tó bá jẹ́ pé ẹ̀ ń politicize ọba jíjẹ, tí Yorùbá ń politicize ọba jíjẹ, kẹ́ ẹ mọ̀ pé kò sí nǹkan kan tó lè jáde lórílẹ̀‐èdè Yorùbá. There will be anything good coming out from we Yorùbás. Because a ní ẹni bá wọn ní àwọn onífá wà ń bẹ̀, àwọn oníṣègùn wà ń bẹ̀, àwọn afọbajẹ tó wá fọbajẹ. Ṣáwọn afọbajẹ ṣòótọ́? That is the question we have to ask. Kí ló dé táwọn ọmọ wa tí wọ́n think straight mọ́? Nígbà tẹ́yìn ọba bá ti ń ṣerú eléyìí, now Olúwo came out to tell the whole world that this is what is happening between us. Ìgbà tí olórí mi tí mo mú wá tó kúrò nílé mi, tó kúrò ní ilé mi, Ọ̀nìrìṣà ló gbà. Òótọ́ irọ́, òótọ́ irọ́. In any statement téèyàn bá make, àwọn nǹkan kan máa wà ńbẹ̀ tó jẹ́ irọ́, àwọn nǹkan kan máa wà tó jẹ́ òótọ́. Tá a bá wá rẹ́ni tó mọ òótọ́ sọ, gbogbo ọ̀rọ̀ tó bá sọ òótọ́ ni, á dẹ̀ máa tún sọ fún yín pé báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí. I don't lie. Now, the two kings. The question I want to ask you people, ṣáwọn ọba yìí
pàápàá ọba kan onírìṣà ó place ara ẹ̀ so many ìdọ̀tí ló ti yí onírìṣà so many ìdọ̀tí ló ti yí onírìṣà so many ìdọ̀tí but àwọn àgbààgbà Ilé Ifẹ̀ wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n dúró ti onírìṣà wọ́n kọ́ níṣẹ̀ṣe wọ́n tún live rebuild because he was not up to 40 before he got to that throne. So ẹ bá ṣì mí gbọ́ lórí onírìṣà I don't blame him yàtọ̀ sáwọn àwọn nǹkan tá a kàn ti gbọ́ ń pa ẹ̀ bóyá ń gba ọmọdé bóyá ń gba àìmọ̀ but the question is ẹ̀yin afọbajẹ lọ́yọ̀ọ́ nílé Ifẹ̀ sorry ṣé tòótọ́ ẹ̀yin afọbajẹ yẹn ẹ jáde ṣé ẹni tó wà lórí ibẹ̀ òun ni Fámú òun ni Fáyàn tó bá ti jẹ́ òun ni ẹ ṣe èrè kó dára ẹ ṣe èrè kó dára o ẹ̀yin ayé kan ẹ ṣayé èrè. I like the king. I like him. His vocal. He talks. He's doing all his best. I have no reason where I'm going to say I don't like the king. No. Onírìṣà. Adé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Kó pẹ́ kí ìrùkẹ̀rẹ̀ kó dó kíní. Káwọn olórí kí wọ́n ṣiṣẹ́ ẹ̀bí. Now Ọba Rashidi, the Olúwo of Ìwó. You are facing so many things. You have muddled things together. You have complicated so much. Rashidi, I like you because you are friends to my brother. I like you. But let us look at it. Are you the right king for the Igbo people? Are you the right king? It's just a question. Is Oluwo the right king? Now, if Oluwo is not the right king, Shamama Baba Ogundoku, Amama blame Oluwo ni. Baba Ogundoku ẹ jẹ́ bàbá àgbàlagbà tí wọ́n ní wọ́n respect gan lọ́dọ̀ yín yẹn. I saw your video tẹ́lẹ̀ mọ̀ pé bó ṣe máa ṣe rè. Does that mean pé Oluwo kọ́ ni Ifáyàn ẹ̀kan impose Oluwo síbẹ̀ yẹn ni? Ó wá ti di àti tòjébó lóòṣà lọ́wọ́ ó kú bàbá ẹni tí ó bọ ní Rashidi ń bá yín lò. I think he's even saying he's from Fulani. He's a Muslim king. There's nothing you can do. A lot. But báàwí àmàkú. Báàwí ọ̀run là ń lọ. Orí Ògúndé yìí ti sọ gbogbo ẹ̀tàn.